After the show, no, today, because I said to I put a call through to some of my friends in Christendom. Àwọn ọ̀rẹ́ mi tí wọ́n jẹ́ Kristẹni láti gbọ́ opinions wọn. Because ìgbà míì wà tọ́rọ̀ kì í yé àwọn èèyàn. Èmi Oriyomi Hamzat, no matter how long my show is, after the show, I will listen to my show as a postmortem of the show. Ẹnìkan lè sọ pé postmortem láìsí hospital, no, terms tá máa ń lò ní broadcast industry nìyẹn tá bá ń ṣe àgbéyẹ̀wò ètò tá ti ṣe tó ti lọ. Àwọn ọ̀gá wa wá sọ pé ó kù síbí, ó ṣeé ṣe ká kù bí kan gbà tá à ń ṣe lọ́wọ́. Ó ṣeé ṣe ká kù bí kan. Kódà ó ṣeé ṣe ká ṣe tó dáa. Kí n tá ṣe bófin mu ká sì máa bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ ni. Torí pé tí ẹni tí a ṣe pẹ̀lú ẹ̀ tí ò bá lágbọ́yé lórí ẹ̀, yóò take wa ní extra effort láti ṣe máa convince ẹ̀ ká kúkú bẹ̀. Tígbà tí inú ẹ̀ bá rọ̀ tán, àwa lè padà jẹ́ kó yé ká convince ẹ̀ kó mọ̀ pé n tá ṣe ó dáa. So fún ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tí mo parí ètò lánàá láàárọ̀ tí mo pè, mo rí àwọn Christian kan tí wọ́n bá mi sọ̀rọ̀ tí wọ́n ní super, àwọn appreciate mo ṣe treat ẹ̀yẹn. Mo rí àwọn tó ní no, àwọn ò like. Kí ló tẹ̀ like? Ẹ tó lóun like náà, kí ló tó like? Àwọn tó náà wọ́n like yẹn, wọ́n sọ pé àwọn like outrightly, àwọn like. Ṣùgbọ́n ibi kan wà táwọn ò like rárá. Kí ni mo ṣe? Kí ló tẹ̀ like? Máa tó ń sọ̀rọ̀ yẹn, táyé ní kó ka nǹkan tó wà nínú kíní yẹn tó ń sọ̀rọ̀ burúkú yẹn, ó yẹ kẹ́ fún lésì, ó yẹ kẹ́ sọ̀rọ̀. Okay, mo ti gbọ́. Ṣé n tẹ̀ like yẹn? Fine. Mo rẹ̀ tó ní kò tiẹ̀ yẹ kẹ́ gbé Àpótí Ẹri yẹn wá. Mo ti gbọ́. Mo rẹ̀ tó ní ẹ ti risk life yín jù. Why do you have to go that far? Tó bá yẹ pé ó lè pààyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ pọ̀ àwọn ọmọ ọlọ́mọ ni. Tẹ́yìn náà bá wà ní Nàìjíríà tẹ́ bá lọ tẹ́ lọ gbé ṣe fẹ́ para yín ni. Mo ti gbọ́. Mo rẹ̀ tó ní then after the program, why do you keep Àpótí Ẹri to your station? Why can't you let Àpótí Ẹri go? Mo ti gbọ́. Gbogbo ẹ̀. Mo rẹ̀ tó ní bẹ́ẹ̀ ṣe sí Àpótí Ẹri yẹn ti tú àṣírí. Kò yẹ kẹ́ tẹ̀ sí rárá. Okay, mo ti gbọ́. Mo rẹ̀ tó sọ pé fantastic job. I love that. Tó jẹ́ Kérúbù. Tó sọ pé that is not Àpótí Ẹri we know. In fact, it's an eye opener fún ìjọ Kérúbù láti mọ tó ń jẹ́ Àpótí Ẹri gan àtàwọn tó yẹ ká gbé fún. Mo ti gbọ́. Gbogbo yín lẹ right, èmi nìkan mo wrong. Ìjọ Kérúbù jákèjádò àgbáyé, ibi gígùn yòówù tẹ́ rí kẹ́ pín sí láyé. I am sorry. I am sorry to death to the what do I call it? Is it topmost or sacred area of your religion? Sacred area of your beliefs. I am sorry. I'm sorry for bringing Àpótí Ẹri to the studio. I am sorry. I will tell you the reason why I do all this. Why I brought Àpótí Ẹri to the studio. Why I did all I do. While I did all I done. I will tell you everything. But whatever I am telling you here, I don't want it to look like just a mere excuse. Just mere excuse. No. Gbogbo tí mo sọ kò ní kí n máa apologize. Ẹ tí wá sọ pé gbogbo tí mo sọ gan kò ní kí n ṣe tí mo ṣe. Fine, àbí? Now, some years back, ní Ìbàdàn, ní Ọ̀ṣun, ní Èkó, ní Ògùn, Oǹdó, Ọ̀yọ́ State, tí wọ́n bá mú èèyàn kan wípé ó jí ọmọ gbé,
ó jọmọ rẹ̀ o kò jọmọ rẹ̀ o bóyá ó ṣe gángan pẹ̀lú ọmọ. My dear brothers and sisters, wọ́n á dáná sun ni kó tó di pa Àgídìgbò dé. Tí wọ́n bá fura sí èèyàn kan tó gbàyàn lásán, wọ́n á dáná sun ni kó tó di pa Àgídìgbò dé. Tí àwọn èèyàn méjì kan bá ń jà tẹ́nìkejì bá ṣe bí epo dákú pẹ́rẹ́, ẹni tó jọ ń jà yẹn wọ́n á dáná sun ni kó tó di pa Àgídìgbò dé. Tí wọ́n bá ń lé olè lẹ́kọ̀ọ́, tí olè sá lọ sáǹgù bì kan, tẹ́ni tó wà ń bẹ̀ tó rí pé ó lè sábọ̀ tó náà sá, tó wáyé pé tí ò jalè yẹn ni wọ́n mú, wọ́n ju táyà sí lọ́rùn, wọ́n á dáná sun ni. Tẹ́ ẹ bá gbàgbé, màá rán yín létí. Àgídìgbò is more than a radio station. I cannot count, I cannot say. The one I see with my eyes and the one that just caught me unknown. Ẹ̀mí tí Àgídìgbò ti save mi ò lè káyé ẹ̀. Àwọn tí wọn bá ti dòkú lénìí t'Àgídìgbò ti save wọn mi ò lè káyé ẹ̀. Human kan wọ́n mú wá láti sáìdì mọ́nà tán, wọ́n ti ná ó ti dìdàkudà. Wọ́n ní wọ́n bá fóònù lọ́wọ́ ẹ̀, wọ́n bá ATM cards lọ́wọ́ ẹ̀, ó dẹ̀ ń ṣe bí wèrè. Ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti pa bẹ́ẹ̀ yẹn tí wọ́n ní wọ́n ṣe bí wèrè. Wọ́n mú wá s'Àgídìgbò, wọ́n ti ná bí kókó. Mo ní ẹ mú bọ́ sẹ́yìn kò lè rọ mi sí lórí. Ẹ fi síbí. Ẹni tí bá ti ń gbọ́ mi ti pẹ́ yóò rántí mo ṣe interview fún woman yẹn jókòó síbẹ̀ yẹn. Ẹ̀yin tẹ́ mú wá ẹ máa lọ. Bóyá wèrè ni bóyá wèrè kọ́ àmọ́. Mo gbé kámẹ́rà sí lójú. Ẹ̀yin tẹ́ bá mọ woman yìí ẹ yọjú sí wa. Ṣé wèrè ni lóòótọ́? Ṣé ó ń dọ́gbọ́n ṣiṣẹ́ fáwọn kan ni lóòótọ́? Woman yẹn wà ní ọgbà mi fún ọ̀sẹ̀ mẹ́ta, à ń fún lóúnjẹ. Wèrè náà ló ń ṣe. Nígbà tó yá mo ní kán sílẹ̀kùn fún, ó jáde l'Àgídìgbò. Ó ń ṣe wèrè níwájú ilé epo tó wà lẹ́gbẹ̀ẹ́ Àgídìgbò téèyàn bá fẹ́ yà ẹ́. Mo ti rí láàrin títì rí tí mọ́tò ń yà fún, ó ti dá traffic lẹ̀ lójú títì express. Èmi gan ti ń lọ rí tó jánà. Obìnrin ìwà bọ́ra ẹ̀ sí hóhò, ẹ wò private party kò wọ́n kankan. Nígbà tó time kan, ó wá lọ di ẹrù jẹ́gbẹ́n mọ́ gbogbo ara ẹ̀ lè dààmú pé òní. Ọjọ́ kan tí mo wá ń bọ̀, ìkan náà àwọn boys ni wá ní pé ọ̀gá ẹ̀ mọ́ ẹni mo ní mi mọ́ wèrè kan tán mú wá ń gbà kan báyìí tí ẹ tán mú wá tán ní wèrè kọ́ tán ló ń jí àwọn èèyàn gbé ni. Mo ní mo ní sọ wèrè ní náà. Mo nígbà tí mo ti ń gbé lè lọ́jọ́ ẹ̀ mo ti mọ̀ pé wèrè ni. Thank God for Àgídìgbò. Wọn bá ti sọ́nà. Most cases tó ń wá s'Àgídìgbò lénìí. Tí ò bá sí Àgídìgbò, wọ́n á ti sun ẹni yẹn ná. Wọ́n mọ bó làwọn lè gbé lọ táwọn ò rí ìdájọ́ òdodo ni wọ́n ṣe ń gbé wá Àgídìgbò. Anybody tó bá ń feel pain pé Oriyomi rí bọ́lọ̀ ń ṣe ṣe, tó bá yẹ pé o ní ojú inú tó ní ẹ̀mí tí fi ń rìn pẹ̀lú Ọlọ́run yóò yè kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Torí gbogbo tẹ́ fi máa ń ṣe ṣóòkọ́ lèmi fi ń ṣe. Mi ò gbé èèyàn wá torí traffic. Mo ṣe kéèsì Timothy o. Mi ò mọ̀ pé wọ́n máa ń gbowó ní YouTube. Àwọn tí ò ṣe kéèsì, èmi ń risk life mi, èmi láyé ń rí. Àwọn táyé ò rí pé wọ́n ń risk life wọn tí wọ́n ò ṣe anything. They made a lot of money on YouTube. Èmi ń ṣe nítorí ẹ̀ mo ṣe ń lo Facebook pé ayé ó tètè rí, káyé ó lè kígbe, kí bọ́ ìyẹn má bàa kú gbé. Wọ́n lè mi fi ń ṣe kí n tó parí show. Wọ́n á ti rí lórí YouTube, wọ́n á ti rí káàkiri. Ọlọ́run mọ ohun tó ń ṣe. Kò kí ń wo ṣẹ́rí gbogbo tí mo ṣe ẹ̀gẹ́ kọ́lọ́run wò, ó ń wo àníyàn mi tí mo fi ń ṣe ni. Wọ́n na bí ní Ìbàdàn lónìí. Èmi ni mo change narration kan máa nà èèyàn lánàá bàjẹ́ kódà kẹ́ tó fẹjọ́ ẹ̀sùn tẹ́ bá fẹ́ fi sùn. Wọ́n gbé èèyàn kan wá dọ̀ wá, wọ́n ti lù wọ́n tún dé lọ́wọ́ dé lẹ́sẹ̀, ó mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan, wọ́n wá jùlẹ̀ látòrí mọ́tò, gbogbo ẹ̀jẹ̀ kún gbogbo ara rẹ̀, ó yẹ gbé padà. Hospital ya, ó yá mọ́tò lead wọn, ẹ tọ́jú ẹ̀. Wọ́n láwọn olówó lọ ẹ má wọrí máa sanwó ẹ̀. But henceforth tẹ́ bá mú yàn, ẹ má máa sọ di pé ẹ̀mí kan ti fẹ́ bọ́ lẹ́nu ẹ̀kẹ́ tó gbé wá bá mi o. Àwọn ọlọ́pàá tájọ́ ń ṣiṣẹ́ wọn sọ fún mi. Mo ti undergo training oríṣiríṣi nípa tí mò ń ṣe. Don't get it twisted. Àwọn ọlọ́pàá fi yé wa pé tán bá sáyàn ládàá tàbí ẹ̀mí ti fẹ́ bọ́ lára àbẹ́jẹ́ ń dà lára ẹ̀.
ká má gbà ó tó lè kú sí wa lọ́dọ̀. Then ọlọ́pàá kí ìgbẹ́ni àpá bá ti wà lára ẹ̀ wọ́n á kọ́ lọ tọ́jú ẹ̀ náà. Wọ́n á bẹ̀rẹ̀ sí sọ fún wọn. I even relay it on my radio that ẹ̀ bá mú wá ẹ mọ̀ náà bàjẹ́ o. A pé bóyá ẹ mú olè àbẹ́ mọ̀yàn burúkú kankan ẹ mọ̀ fọwọ́ kan díẹ̀ o. Ṣùgbọ́n ẹ mọ̀ náà bàjẹ́. Tí wọ́n bá ti ń nà díẹ̀ ẹ sáré gbé. Mo ti rí ẹni tí wọ́n fẹ́ náà yàn parí tó páàkì mọ́ lẹ́gbẹ̀ẹ́. Tó ní ọ̀yá àgídìgbò yá. Tí ò bá sí àgídìgbò ẹni tó dúró tó fẹ́ gbé yẹn gan wọ́n sún náà mọ́ ni náà. But torí pé àgídìgbò will follow that case. A tún tẹ̀lé dọ́dọ̀ ọlọ́pàá. Ọlọ́pàá dẹ̀ mọ̀ pé kéèsì tá a bá ti tẹ̀lé dọ́dọ̀ àwọn ó ṣe dáadáa. A fowó wa gba lọ́yà. A ná ìyáláyà owó lórí ẹjọ́ láti make sure pé ẹni tí ó ṣàìdá tìlú gbé wá yẹn ò lọ gbé lọ́fẹ̀ẹ́. Kó tó dé level yìí ó ní tá a ti ṣe aráàlú ti rí náà rí wa dáadáa. Wọ́n ti mọ̀ wá, wọ́n ti mọ̀ ṣe ọwọ́ wa, wọ́n ti mọ̀ tá a gbé lọ́wọ́. Inú jẹ́ kí wọ́n gbé pásítọ̀ yẹn wá. Okay, obìnrin wèrè tí mò ń sọ yìí. After 3 months mi tiẹ̀ wá rí mọ́ rárá. Asáwọn èèyàn rí ní woman kan wá chat mi, was it not on TikTok? Òun ti ń pè mí, òun ti ṣe ló wá send picture woman yẹn sí mi. Ó send oríṣiríṣi picture ìgbà tó fine, ìgbà tó ṣe gbogbo ẹ̀. Àti gbogbo bí tí wọ́n ti gbé woman yẹn dé tí wọ́n ti wò ń wèrè tí wọ́n rí wò. Wọ́n á ní okay. A rí ládùúgbò ọ̀dọ̀ wa. Bọ́n nígbà tí mo show ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ wá, wọ́n láwọn ò tètè rí ni. Èèyàn kan gan ló send ẹ̀ sáwọn táwọn fi mọ̀. Àwọn family ẹ̀ padà wá. You know what happened? Mo mú gẹ̀ yẹn. Wọ́n ní kò síbi táwọn ti wò mú ní àwa ò wò ara rẹ̀ ọ̀yà. Afàfẹ́ tí mo bá wa wo wèrè. Ara woman yẹn yá. Mo padà gbé wá sórí ètò Kokoro Alate. Tẹ́ ẹ̀ bá gbàgbé ó padà sọ̀rọ̀ tó múra dáadáa báyìí. Ipa táwa ń kó nu ayé nìyẹn. Kò sí etí Facebook fẹ́ san fún wa tí ó là wá. Kò sí etí YouTube fẹ́ san fún wa tí ó là wá. TikTok ò lè sanwó wa. Tán bá ń sanwó síbẹ̀, a kì í gbà àti ìmọ̀ gbà lọ títì. Kì í ṣe yẹn là ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ yẹn wá lè jẹ láti bẹ̀ o, a sì faramọ́. We are saving life. Ìyá tí wọ́n ló sọ èèyàn dísù. Ṣé ẹ rántí? Àwa follow matter yẹn lọ. Wọ́n ti fẹ́ dáná sun lé ìyá yẹn tí wọ́n sùn lé délẹ̀. Káwa tó débẹ̀, àwa là jẹ́ wọ́n sùn lé ìyá yẹn náà. Tá a padà jẹ́ ó yé àwọn èèyàn pé kì í ṣe pé ìyá ìsọ èèyàn dísù. Jungle justice jẹ́ ká pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Torí pé wọn à ní gbàgbọ́ nínú àwọn agbófinró wa. Ṣùgbọ́n tó bá ti wá dọ̀ tiwa, táwa bá àwọn agbófinró sọ̀rọ̀, àwọn agbófinró wa wọ́n dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú wa. So kì í ṣòní la bẹ̀rẹ̀. Kì í ṣe pa bẹ̀bẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ló fi wá ṣiṣẹ́ bẹ́ẹ̀. Òun ló rán wa níṣẹ́ bẹ́ẹ̀ tá a jẹ́. So tá a bá ń ṣe, ó dàbí pé ẹ mọ̀ wá. You don't know us. You don't know ẹ mọ̀ wá. Ẹ mọ̀ pé tómi tẹ̀jẹ̀ ara la fi ń ṣe. Ẹ mọ̀ pé ìfẹ́ for the humanity la fi ń ṣe. Ẹ mọ̀ pé àárín àwa àtọlọ́run ó ní àníyàn wa wà. You don't understand. You don't understand. Ṣé ẹ gbàgbé pé mi ò kí ń ṣe pastor ni? Ẹ mọ̀ rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé mi ò ń ṣàfà. Mi ò dẹ̀ kí ń ṣe babaláwo. Mi ò ṣe lẹ́rìndínlógún. Mi ò ní nǹkan kan. Mo kàn jẹ́ mùsùlùmí ni. Wọ́n sì rán mi níṣẹ́ lọ jàfẹ́sìn. Mo nífẹ̀ẹ́ ẹ̀sìn mi. A lè sọ̀rọ̀ ẹ̀sìn tá a bá jọ dúró báyìí. Kì í ṣe lórí afẹ́fẹ́, kì í ṣe lẹ́nu iṣẹ́ mi. Kí ló dé tẹ́ ẹ máa ń tètè gbàgbé? A ti jà fún ẹni tó jẹ́ Kristẹni over Mùsùlùmí. Jẹ́ pé Kristẹni ẹgbẹ́ rẹ̀ gan ò lè jà fún. Tí ò lè jà fún. Tó ẹ padà ṣe àṣàṣeyọrí lórí ẹ̀. Ìdí tí a fi ń sọ eléyìí, àwọn kérúbù ni mò ń bá sọ̀rọ̀ lónìí. All cherubs throughout the world. Ìfẹ́ mọ́ dáko, mo màgélú, mo mọ gbogbo oríṣiríṣi ibi tí wọ́n máa ń lọ, and I have them as friends. Once again, I am sorry. Ọ̀rọ̀ tí mo wá sọ yẹn ló wá máa lead wa dé gbọ̀ngàn.
tẹ́ bá wo kéèsì gbọ̀ngàn yẹn wọ́n wá pé máa yẹn sá ọmọ tó kú ládàpá o wọ́n wá kó sá ládàpá wọ́n wá pé wọ́n gbàyàwó ara wọn o wọ́n sọ bẹ́ẹ̀. In fact ní last week àníjọ́ Friday máa tó mú kéèsì wá yẹn gan fẹ́ máa sọ wípé máa yí gbàyàwó òun pásítọ̀ yẹn ò fẹ́ kó sọ̀rọ̀ lọ́bẹ̀ pé ọ̀rọ̀ àpótí ẹ̀rí ni wọ́n mú wá. So if now you want to drag us back, drag us back to ìgbàyàwó ọ̀rọ̀ àpótí ẹ̀rí yẹn ìgbórí pàpótí ẹ̀rí pààyàn ìràpótí ẹ̀rí rí ìmọ̀ bí ṣe máa rí mo sá mọ̀ pàpótí ẹ̀rí ń bẹ. In fact mo ti wo múvì kan àwọn ọmọ Zion tó yẹ pé àpótí ẹ̀rí tí wọ́n ń rí fáà sí nínú fíìmù yẹn ọmọ ni wọ́n ń rí fáà sí wọ́n jí ọmọ yẹn gbé wọ́n gbé síbì kan wọ́n wá ń ka pé àpótí ẹ̀rí níbì kankan wọ́n sá padà rọ́mọ yẹn ṣe ní nǹkan tí ọmọ yẹn fi padà dé àpótí ẹ̀rí. So that's mo wo múvì yẹn dáadáa múvì àwọn ọmọ Zion. Now wọ́n ní àpótí ẹ̀rí lọmọ ṣíwò tó fi kú bàbá ní àpótí ẹ̀rí kọ́ ló ṣíwò kí ni bẹ́nu àpótí ẹ̀rí téèyàn ó fi ṣíwò tí ó fi kú tó bá ti pé níta fi ń sin lọ́ọ̀ni tí ò ní nǹkan kan. tí wọ́n bá sọ pé nìkan sílẹ̀kùn lé àfáà kan wò ó rí nǹkan kan bẹ̀ inú ó fi kú á lọ ọbẹ̀ náà á lọ gbé wá náà ní tó bá ṣíwò èyí sí Kùránì wò kó kú èyí sádìtì wò kó kú ìtẹ́ bá ṣíwò nílé àfáà tí wọ́n fi kú àwa ó dé bẹ́ẹ̀ abẹ́gẹ́ẹ̀tẹ́ ni a máa dé bẹ́ẹ̀ náà. So bàbá tó dẹ̀ ní àpótí ẹ̀rí was consented. The àpótí ẹ̀rí was not brought to the studio under duress. It was consented. Ó faramọ́. Kí ló wà ní àpótí ẹ̀rí? Ìgbà yẹn ni bàbá yẹn sọ pé wọ́n kọ àwọn kéwú nǹkan pé kéwú. Èmi wá ní pé kò ń ṣe kéwú. Arabic language ni. We must not get it twisted. Bí òyìnbó ṣe wà tí wọ́n fún òyìnbó kọ bá Bíbélì. Wọ́n tún lo òyìnbó láti kọ nǹkan míì yàtọ̀ sí Bíbélì. Bẹ́ẹ̀ ni wọ́n fi Arabic kọ Al-Qur'an. Wọ́n tún lo Arabic láti kọ nǹkan míì. Bàbá ọmọ ò wà convinced pé kì í ṣe àpótí ẹ̀rí ló pa ọmọ òun. Kí wá ṣe bàbá ọmọ o. Ẹ ti rí fídíò táwọn èèyàn tú lọ sílé bàbá yẹn, pásítọ̀ yẹn. Even before yesterday, níjọ́ Friday, the mob was going there to destroy the house. Tán balẹ̀ bàbá yẹn jẹ́, tán bá bàbá yẹn bẹ́ẹ̀ kan ṣe léṣe. Now, they came to Agidigbo. Àwọnú mátà yẹn. Wíwọnú mátà pa Agidigbo wọnú ẹ̀ kọ́kọ́ stop pé wọ́n má balẹ̀ yẹn jẹ́. But nígbà tá a máa fi débẹ̀ lọ́jọ́ kejì tá a ṣe program, èrò yẹn ti pọ̀ sí. Àwọn èrò tó pọ̀ sí ń lọ ọbẹ̀ láti ba bẹ̀ jẹ́ ni. Àwọn tó jẹ́ Kristẹni nínú Kérúbù ti débẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn. Àwọn yẹn ò gbàgbọ́ nínú wọn. Wọ́n ní wọ́n ti gbà àpótí ẹ̀rí lọ. Àwa dẹ̀ ya police station ká tó débẹ̀ nínú àlàyé wa tẹ́ ẹ̀ bá gbàgbé. Wọ́n láwọn yẹn fẹ́ gbà àpótí ẹ̀rí, àwọn ò jẹ́ wọ́n gbé kankan. Àwa wá lọ sí police station tá ti report pa ń lọ bẹ̀ o. Ibẹ̀ láti pàdé àwọn ẹni yẹn tá ti jọ sọ̀rọ̀ àwọn ò gbà àpótí ẹ̀rí. Àwọn family àwọn tí wọ́n gbà àpótí ẹ̀rí, tán kọ́ ọmọ wọn kú, àmú wọn débẹ̀. Wọ́n ṣí gbogbo mọ́tò wọn hàn, wọ́n rí pé wọn ò gbà àpótí ẹ̀rí. Àwọn ẹ̀dẹ̀ insist pé àpótí ẹ̀rí ló pa ọmọ àwọn ṣẹ̀. That drove us back to the house. Pẹ̀lú àwọn àjọ Kérúbù tó wá. Àwọn àjọ Kérúbù tó wá jẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí fífọ ìjọ yẹn mọ́ kí aburú má bàa ṣẹlẹ̀, ká má bàa máa pè wọ́n lórúkọ burúkú. Awọ́bẹ̀ gbogbo tí wọ́n sọ náà lẹ́ ń gbọ́ tí wọ́n pé ẹ mú ọpọ́n ọlà yẹn ẹ ṣe kinní kan èlé kan ló ṣe lé ìní kan ló ṣe lé. So kò dẹ̀ sẹ́ni tí ó mọ̀ pé nínú Kérúbù wọ́n máa ń fèdè fọ̀ wọ́n máa ń sọ lárúbáwá nǹkan kan náà tẹ́lẹ̀. So tí wọ́n bá fi lárúbáwá kọ nǹkan tá a ní bẹ́ẹ̀ èmi ò lè kà kí n sọ̀túmọ̀ rẹ̀. Àwọn tó lè kà tí wọ́n sọ̀túmọ̀ rẹ̀ yẹn wọn kì í ṣàfà àwọn ọmọ iṣẹ́ mi táwọn nímọ̀ nípa èdè lárúbáwá ni. Tó bá jẹ́ pé French lẹ gbé wá Gidigbo ẹni tí ó bá yín sọ wà ńbẹ̀, tó bá yẹ pé Igbo lẹ gbé wá ẹni tí ó sọ wà ńbẹ̀, tó bá yẹ pé Hausa lẹ gbé wá ẹni tí ó sọ wà ńbẹ̀, those are the people that can read that particular letter, that particular language and translate it to us. Nígbà àwọn dẹ̀ ká wọn sọ nǹkan tí ò sí ńbẹ̀. TikTok mi tí mo sọ Oriyomi Hamzat 23 ni. Oriyomi Hamzat 23. Oriyomi Hamzat 23. Ẹ bá follow ẹ. Àtẹ tó fẹ́ bú mi, àtẹ tó fẹ́ kí mi, àtẹ tó fẹ́ sọ̀rọ̀. Ẹ follow ẹ Oriyomi Hamzat 23.
so nígbà wọ́n dẹ̀ gbé jáde nígbà tá wá gbé jáde lọ́hùn tẹ́ bá rí pé àwọn ọmọ ìlú yẹn gan yarí pé wọ́n ní gbàpò tí yẹn lọ why wọ́n ní ìgbà tó kọ́kọ́ fẹ́ wọlé ṣé rí pé àwọn tó wọlé ò pọ̀ wọ́n ní káwọn díẹ̀ wọlé bọ̀ àwọn tó wà ń ta fẹ́ mọ tó wà nú àpótí yẹn ṣe àwọn gbọ́dọ̀ rí àwa bàbá tí wá tó jẹ́nu àwọn tó ń ṣètò àwọn kérúbù yẹn wá ní pé nígbà tán ti ṣíwò fúnra wọn náà ṣí o tán wò tán rí pé kò sí nǹkan tó lè pààyàn bẹ́ẹ̀ nígbà wọ́n ní nǹkan ń pààyàn tí wọ́n sì dé pa reasonably ní tí wọ́n ní ń pààyàn tí wọ́n dé pa a gbọ́dọ̀ ṣíwò kò sí tó kàn wá pé lápótí ẹ̀rí tán bá sọ pé ń pààyàn torí pé wọ́n ní ń pààyàn táwa ò sì gbọ́ pápótí ẹ̀rí pààyàn rí ìlà fi ṣíwò tó bá jẹ́ kìrìsìtẹ́nì ní ń ṣètò yẹn tí ò bá ṣe bá ń lánàá ó ṣàbòsí bẹ́ẹ̀ ni kò ṣe dáadáa forget about religion here forget about religion Islam gun ò kọ́ wa ká ṣàbòsí kìrìsìtẹ́nì gan tó bá ṣàbòsí mùsùlùmí ní tó wù ní ṣe kìrìsìtẹ́nì ò kọ́ kó ṣàbòsí yes kìrìsìtẹ́nì ò kọ́ kó ṣàbòsí òdodo ló ní aṣọ Ànábì ní kò akọ wà láọkà nà mú rọ Bíbélì ní olódodo ọláyà bí kìnìún ẹlẹ́ṣẹ̀ ó sá nígbà tẹ́nìkan ò lè wọ́n sọ nípa pàtàkì òdodo nígbà wọ́n dẹ̀ gbédé nígbà wọ́n àgbà kan gbé wá Mórítì kan sọ fún Ismail pé sọmọ gbọ̀ngàn ní yín ni sẹ́yìn mọ tí wọ́n ti ṣe ni sẹ́yìn mọ kinní kan ni tó ń bàjà pé àwọn bàkútí ẹ̀rí ń jẹ́ ni wọ́n ní gbé lọ tá bá gbàkútí ẹ̀rí lẹ́ẹ̀bẹ̀ yẹn tá bá fọ mọ́lẹ̀ tán bàjẹ́ wọn ní bàjẹ́ ju àpọ́n ní bàjẹ́ mọ́ ní àpótí ẹ̀rí wọ́n bà nǹkan míì jẹ́ lẹ́yìn àpótí ẹ̀rí tí kinní yẹn bá fi bẹ̀rẹ̀ títà yẹn bẹ̀rẹ̀ wọ́n mọ̀ fà lọ náà ni wọ́n mọ̀ fà lọ náà ni tí wọ́n fi ba tí ó yẹ kí wọ́n bàjẹ́ jẹ́ yóò dẹ̀ di wàhálà peacemaker làwa o peacemaker ni wá àwa ò sí nínú àwọn tí ń jìjà ẹ̀sìn tí mo nígbàgbọ́ nínú ẹ̀ ni mò ń ṣe èyí tó onígbàgbọ́ nínú ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ni ní tó wu kálukú ní í ṣe kì í ṣe wípé ẹnìkan ni ó fọ́ọ̀sì ẹnìkan ṣẹ̀sìn kan tó bá sì wu Ọlọ́run kí gbogbo wa ṣẹ̀sìn ẹyọ kan náà la máa ṣe forget ẹ gbàgbé ẹ̀sìn ẹ gbàgbé ẹ̀ tó bá yẹ pé àwọn kan rò bẹ́ẹ̀ dákun ẹ má rò bẹ́ẹ̀ ẹ̀yin kérúbù àti séráfù lẹ́ẹ̀kan sí ẹ má bínú tó bá di pé ó dùn yín láìkí bó ṣe jẹ́ bó ṣe rìn wá bẹ́ẹ̀ náà ló jẹ́ ká ṣe bẹ́ẹ̀ torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ lánàá ẹ̀yin kérúbù kò sẹ́ni tí ó gbàgbọ́ pé àpótí ẹ̀rí kọ́ ló pọ̀ mọ́ ọwọ́ ohun tí wọ́n kọ sára kínní gan ká mọ̀ ká gan wọ́n sọ pé nǹkan kan ní bẹ lára rẹ̀ aburú ní í ṣe bẹ́ẹ̀ ni wọ́n làburú sẹ́yìn ò mọ̀ pé bá a ṣe ká yẹn gan a fi exonerate bàbá yẹn ni a fi yọ ọ̀ràn kúrò lọ́rùn rẹ̀ ni gbogbo àwọn tí wọ́n fẹ́ bàjẹ́ tán sí gbogbo ẹ̀ àwa promise wọ́n bẹ̀ pé gbogbo tó wà ń bẹ̀ lẹ́rìí ẹ fi mọ̀ pé bóyá ń ló pa bóyá ń kọ́ ló pa gbogbo tó wà ń bẹ̀ náà la sì fi hàn wọ́n yẹn gbogbo tó wà ń bẹ̀ pátápátá la fi hàn wọ́n yẹn wọ́n ti ń kọ́ ní o ní tí wọ́n kọ́ yìí ìtumọ̀ ẹ̀ ní o ní tí wọ́n kọ́ yìí ìtumọ̀ ẹ̀ ní o eléyìí ìtumọ̀ ẹ̀ ní o halas ní ò bá sí wàhálà mọ́ oníkálukú bá ń lọ láàláfíà ẹ wá má gbàgbé lórí ètò yẹn a padà sọ ò wípé poverty ló pọ̀ mọ́ yẹn ẹ̀yin tẹ́ ẹ wo ètò yẹn ẹ fura pé tó bá ṣe irú ìlú tá a wà yìí ni ó ṣeé ṣe kọ́mọ yẹn má kú sọ́rí irú ìlú tí mo ti wá bá wọn lálejò yìí ó ṣeé ṣe kọ́mọ yẹn má kú torí pé àwọn ọmọ òbí ọmọ yẹn ò ní owó tí ọmọ yẹn fi lè ní access sí health care ní time yẹn tó bá jẹ́ pé ibi tí wọ́n ti lè tọ́jú èèyàn tí wọ́n ó gbowó létà ìní ó ṣeé ṣe kọ́mọ yẹn má kú typhoid a máa pa àyàn dáadáa typhoid máa ń pa àyàn tó bá ti mú yàn báyìí gbà mí ìfun ní ọmọ sáré láti ba ìfun jẹ́ nígbà míì ká ní bàbá ọmọ yẹn lówó ó ṣeé ṣe kọ́mọ yẹn má kú
wọn lówó náà fi kúrò lọ́dọ̀ náà sí náà fi lọ. So Àpótí Ẹri, we don't have any issue with Àpótí Ẹri. I don't have any issue with the Christendom. I don't have any issue with Kérúbù and Séráfù. I don't have any issue with Kérúbù and Séráfù. With this show, any other person that feel offended from the show, I have apologized to the body concerned. But are we conscious enough láti rí n tó ṣẹlẹ̀ lórí show yẹn lánàá sá? A lè wà conscious. Ọ̀tọ̀ ni tá a máa sọ. Ṣé wọ́n ti man tí wọ́n ní ó pààyàn ní Mọ́níyà ní Akínyẹlé? Tí wọ́n ní wọ́n jùyàn sínú kànga. Ẹ rántí? Ẹni tó jẹ́ landlord, chairman landlord community àfáà ni. Àfáà ni wọ́n ń pe ẹni tó pààyàn. Ṣé ẹ rántí pé ẹni tó wá as landlord yẹn sọ pé kí òun ṣàfáà? Ṣé ẹ rántí sá? Ṣé ẹ rántí pé mo change ẹ̀ pé àfáà ni? Pé because àfáà ni wọ́n ń pè kó tó dáràn. Kò wá lè dáràn tán ká wá sọ pé olóògùn ni kì í ṣàfáà. Àbí ká pè ní babaláwo. Mùsùlùmí mà ni mí. Ó yẹ kó yé yín bẹ́ẹ̀. Ẹ̀yin Kérúbù, ẹ má bínú. Ẹ̀yin Kérúbù, ẹ má bínú. Ẹ̀yin Kérúbù, ẹ má bínú. We appreciate you. So that program is done and it's done, and we thank God it is done peacefully and professionally. Iṣẹ́ wa ó ní láti educate, ká enlighten àwọn èèyàn, ká dẹ̀ entertain wọn. Yes, we can mobilize. Láti mobilize against the bad thing in the society. Ká dẹ̀ mobilize for the good things in the society. Those are the job of broadcaster. Thank God we have done it. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin Kérúbù lẹ́ẹ̀kan sí. Tẹ́ bá feel offended with the nature and the style of handling the show, once again, we apologize. Ẹ má bínú. For the Kérúbùs, Kérúbù and Séráfù. Ẹlòmíì nínú Kérúbù sì láti bí ìmọ̀ tó ń bí inú. Ní ìmọ̀ Àpótí Ẹri, ní Àpótí Ẹri, ní ìmọ̀ṣẹ́ tó ń ṣe, ní ìmọ̀ tó ń ṣe. They brought the matter, we have to treat it. Ẹ̀yin tẹ́ ń bínú, ẹ fara wá gbé Kérúbù ní tẹ́ fi ń bínú, wá gbé ìsì Kérúbù. Tẹ́ wá fẹ̀sùn yẹn kàn, tí mo wá gbójú. Kí lẹ máa sọ? Ẹ ní mi ò ṣe dáadáa, tí ó jẹ́ Kérúbù ní àbí nǹkan kan ni. We have to deal with it the way it is. Forget religion when Oriyomi Hamzat is handling matter. Humanity first. And my religion does not call for sentiment. My religion does not call for bias. And don't ask me if I'm a police or I'm a court or I'm anything. Police ní ṣiṣẹ́ wọn láàyè wọn. Ilé ẹjọ́ ń ṣiṣẹ́ wọn láàyè wọn. Àwa náà ń ṣiṣẹ́ wa ní ìbámu pẹ̀lú òfin. God bless you all.